Kú dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà bàbá wa olùfẹ́ wa àwọn alátìlẹ́yìn wa ọlọ́run olóore ọ̀fẹ́ tó fún wa lórí ọ̀fẹ́ láti rí ọjọ́rú èyí tí ó gbẹ̀yìn oṣù kẹrin agbẹ̀yìn ga nítorí pé ọ̀pọ̀ òjò rọ̀ ilẹ̀ fi mu ọ̀pọ̀ omi sàn kọjá abẹ́ afárá ṣùgbọ́n nínú òfin àti nínú ọ̀la ọmọ pàǹdọ̀rọ̀ wa dàgbà sọ pé ẹ ṣé o fún àánú tẹ́ fi pa wá mọ́ fún oore ọ̀fẹ́ bàtàbàtà tí kò ṣeé fowó rà yìí fún ẹ̀bùn iyebíye ti wíwà láyé ògo ní forúkọ yín ọ̀rọ̀ tí a ò gbéyẹ̀wò lénìí kó ṣe ayé ọkàn àti ara wa ní rere kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́ kí a jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ ẹni ọjọ́rú ọgbọ̀njọ́ oṣù kẹrin àkòrí tí a ò gbéyẹ̀wò sọ wípé Ọlọ́run kórìíra ìyapa Ọlọ́run kórìíra ìyapa mú àkọ́sórí wa nínú ìwé Mátíù orí ìkejìlá ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n Mátíù orí ìkejìlá ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n Jésù sì mọ ìrònú wọn ó sì wí fún wọn pé ìjọba tí ó bá yapa sí ara rẹ̀ á sọ di ahoro ìlúkìlú tàbí ilékílé tí ó bá yapa sí ara rẹ̀ kì yóò dúró. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé orin Dáfídì orí kẹtàléní àádóje ẹsẹ̀ ìkíní dé ìkẹta tí ó kà báyìí pé kíyèsí ó ti dára tó ó sì ti dùn tó fún gbogbo ará láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀ ó dàbí òróró ìkunra iyebíye ní orí tí ó sàn dé irùngbọ̀n àní irùngbọ̀n Árónì tí ó sì sàn dé etí aṣọ rẹ̀ bí ìrì Ámórì tí ó sàn lórí òkè Síónì nítorí níbẹ̀ ni Olúwa ti pàṣẹ ìbùkún àní ìyè ayérayé. Wáyé tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbé ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní ẹni ọjọ́rú. Àìmọye ẹsẹ̀ bíbélì sọ fún wa gbangba pé Ọlọ́run kórìíra ìyapa ó sì fẹ́ràn rẹ̀ nígbà tí àwọn ọmọ rẹ̀ bá wà ní ìṣọ̀kan. Ó sọ nínú ìwé Jòhánù orí ìkẹtàlá ẹsẹ̀ ìkarùndínlógójì pé nípa fífi ìfẹ́ hàn sí ọmọlàkejì ni àwọn ènìyàn yóò fi mọ̀ wá gẹ́gẹ́ bí ọmọ rẹ̀. Ọlọ́run mú ọ̀rọ̀ ìṣọ̀kan ní kókó tí ó sì fi sọ pé tí o bá wá sí ọ̀dọ̀ rẹ̀ pẹ̀lú ọrẹ tí o sì rántí pé arákùnrin rẹ kan ó ṣẹ̀ sí ọ o gbọ́dọ̀ kọ́kọ́ lọ kí o lọ bá làjà kí o tó padà wá fi ọrẹ rẹ sílẹ̀. Ìwé Mátíù orí ìkarùn ẹsẹ̀ ìkẹtàléníogún títí di ẹsẹ̀ ìkẹrìnléníogún. Ọlọ́run fẹ́ kí àwọn ọmọ rẹ̀ jẹ́ ọ̀kan nítorí ó mọ̀ pé ohun kékeré ni a lè ṣe gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan. Ó mọ̀ pé ní kété tí a bá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ẹyọ kọ̀ọ̀kan ó máa rọrùn fún èṣù láti rí ọ̀nà wọ agbègbè wa a ò sì ní lè ṣe nǹkan kan pọ̀ láti dá a dúró. Ìwé Oníwàásù orí ìkẹrin ẹsẹ̀ ìkejìlá wípé bí ẹnìkan bá kọlu ẹnìkejì ẹni méjì yóò kó lójú àti okùn oníkọ̀ mẹ́ta kì í yá fàjà o. Ọ̀pọ̀ àwọn kìrìsìtẹ́nì àti àjọ kìrìsìtẹ́nì wọ́n wà ní àgbáyé kódà ẹ̀sìn kìrìsìtẹ́nì ni a kà sí ẹ̀sìn tó gbajúmọ̀ jùlọ ní àgbáyé. Kí ló wá dé tí àwọn ìjọba àwọn orílẹ̀-èdè kan tí wọ́n fi ń ṣe àgbékalẹ̀ àwọn òfin tó ṣe lòdì sí kìrìsìtẹ́nì tí wọ́n sì ń ṣe inúnibíni sí kìrìsìtẹ́nì? Ìdí gbòógì ni pé ọ̀pọ̀ àwa kìrìsìtẹ́nì tí à ń gbé ní àdáwà tí a bá parapọ̀ tí a sì pàṣẹ ohun kan yóò wá sí ìmúṣẹ tí a bá lè parapọ̀ tí a bá sì pinnu láti yí gbogbo agbègbè padà fún Kristi a kò lè dá wa dúró rárá o. A ó rí i ṣe nígbà tí o bá wo gbogbo àwọn ìjọba tí o bá wo gbogbo àwọn ìgbà tí ìsọjí ti wáyé ní àtijọ́ ohun kan gbòógì tí ìwọ yóò rí ni pé apá kan ni ara kìrìsìtẹ́nì apá kan ni ara Kristi wà ní ìṣọ̀kan. Àwọn apá kan ní ara Kristi wọ́n wà ní ìṣọ̀kan ní yàrá òkè nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wà ní ọ̀kọ̀ọ̀kan. Ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀ 3,000 ọkàn ni a gbàlà ní ọjọ́ kan náà. Bíbélì tún sọ síwájú sí nínú Ìṣe àwọn Àpọ́stélì orí ìkejì ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta títí dé ẹsẹ̀ ìkẹtàdínláàádọ́ta pé àwọn ọmọ ẹ̀yìn wà ní ìṣọ̀kan àwọn ènìyàn sì darapọ̀ mọ́ wọn ní ojoojúmọ́. Wo ìjọ ìbílẹ̀ rẹ ǹjẹ́ ìṣọ̀kan wà láàrin yín bí? Wo agbègbè rẹ níbi tí ìwọ wà ǹjẹ́ ìjọ ìbílẹ̀ rẹ ń ṣiṣẹ́ papọ̀
pẹ̀lú àwọn ìjọ yòókù ní agbègbè rẹ̀ bí? Tí a bá lè pa ìyàtọ̀ tí a pa ìyapa tì kí a sì parapọ̀ láti mọ odi kan lòdì sí èṣù, a ó rí pé kò sí ohun tí kò ṣeé ṣe, kò sí ohun tí kò ní ṣeé ṣe fún wa. Kókó ọ̀rọ̀: gbàdúrà fún gbogbo ìjọ tó wà ní agbègbè àti àpapọ̀ ara Kristi. Gbàdúrà fún wọn. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, a fi gbogbo Kristẹni lé ọ lọ́wọ́, gbogbo ìjọ tí ó wà ní agbègbè lé ọ lọ́wọ́. Olúwa fún wa ní oore ọ̀fẹ́ láti parapọ̀. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní àìrìnpọ̀ ni ó ń jọmọ ejò níyà? Tí ọ̀ká bá ń lọ níwájú, tí sèbé bá tẹ̀lé, ta ní jẹ́ gbéná wojú wọn? Olúwa fún wa ní oore ọ̀fẹ́ o láti lè ṣẹ́ papọ̀ gẹ́gẹ́ bí Kristẹni, kí a parapọ̀ di ẹyọ kan, kí a lè bí ìjọba èṣù wó. Nítorí Yorùbá tún máa sọ wípé àgbájọwọ́ la fi ń ṣọ̀yà, àjèjì ọwọ́ kan kò gbẹ́rù dórí. Ọlọ́run oore ọ̀fẹ́ láti parapọ̀, láti ṣe gẹ́gẹ́ bí àpapọ̀, kí a lè mú ìyìn rere tọ̀ gbogbo àwọn aláìgbàgbọ́ lọ, kí ìjọba èṣù kí ó lè di wíwó lulẹ̀, kí a lè jèrè ọkàn àwọn ènìyàn sí ọ̀dọ̀ ìwọ Kristi. Fún wa ní oore ọ̀fẹ́ náà. Ọlọ́run yóò sì fún wa ní oore ọ̀fẹ́ náà ní orúkọ Jésù. Olúwàbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, kẹ́ máa comment nípa ìka àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ohun ṣíṣí Yorùbá. Náání ohun àní náání o. Ó dàbọ̀.